pẹ̀lú bí gọ́ngọ́ yóò ṣe sọ ní ìlú ìbàdàn ní ìlú Olúyọ̀lé ọmọ ajẹ̀gbẹ́jẹ̀karahun ní ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́sẹ̀ yìí ìyún ìlú tó tóbi jù ní gbogbo nàìjíríà àti apá àwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ ilé ìbàdàn náà la sì ń sọ nípa ẹ̀ o. pẹ̀lú bí gọ́ngọ́ yóò ṣe sọ nígbà tí olúbàdàn tuntun tó jẹ́ olúbàdàn kẹrìnlélógójì the 44th olúbàdàn of Ìbàdàn land kábíyèsí ọba Rasheed Adéwọ̀lú Ládọjà tí yóò gbadé àti ọ̀pá àṣẹ àti ìwé ẹ̀rí lọ́jọ́ ẹtì tí ṣe ọjọ́ Friday ọjọ́ kẹrìndínlógún oṣù kẹsàn-án ọdún tá a wà yìí the 26th of September 2025 níṣe ni ẹni tó jẹ́ alága gbogbo ìgbìmọ̀ lọ́balọ́ba orílẹ̀-èdè Nàìjíríà àti apá gúúsù Nàìjíríà ìyẹn àrólé Oòduà kábíyèsí ọ̀nìrìṣà ọba Babátúndé Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì kábíyèsí òní síbẹ̀ o kò ní sí láàrin àwọn lọ́balọ́ba àtàwọn èèyàn pàtàkì tí yóò péjú pésẹ̀ síbi ayẹyẹ ìwúyè ọba Ládọjà ní ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí tó sì jẹ́ pé kábíyèsí ó ti sọ fún ọba Ládọjà náà pé òun kò ní lè wá síbi ayẹyẹ ìwúyè náà. fẹ́ràn ti pé lẹ́yìn ìpapòdà ọba Ọlákùlẹ́yìn Owólabí ìyún Olúbàdàn kẹtàlélógójì ọba Ládọjà tó jẹ́ ọ̀tún Olúbàdàn ìnípò Olúbàdàn kan látìgbà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì ti kéde ẹ̀ ipò nípò Olúbàdàn kan tó sì tún ti mú ọjọ́ tí wọn yóò ṣayẹyẹ ìwúyè látìgbà náà làwọn èèyàn ńláńlá àwọn èèyàn pàtàkì káàkiri orílẹ̀-èdè Nàìjíríà iná ti ń ṣàbẹ̀wò sí ọba Ládọjà ní ilé ẹ̀ tó wà lágbègbè Bódìjà ní ìlú Ìbàdàn láti ṣe kábíyèsí àti láti kú ikú oríire. ṣáò ọjọ́ Friday ọ̀sẹ̀ yìí ni ọjọ́ tí wọ́n dá fáyẹyẹ ìwúyè ló pè bẹ́ẹ̀ ní ìlú Ìbàdàn yóò gbàlejò ńlá nítorí látòrí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí àwọn gómìnà àwọn aṣòfin àtàwọn èèyàn pàtàkì káàkiri Nàìjíríà iná retí ní ìlú Ìbàdàn fún ayẹyẹ ìwúyè ọba Ládọjà. ṣáò pẹ̀lú ipò Ọọ̀ni ní orílẹ̀-èdè Nàìjíríà àti nílẹ̀ Yorùbá láàrin àwọn ọba ọ̀pọ̀ èèyàn gbàgbọ́ pé kábíyèsí náà yóò wà lórí ìjókòó ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ fi ń dá yín lójú pé kábíyèsí ò ní lè sí níbẹ̀ o. ìdí èyí sì ló jẹ́ kí kábíyèsí tètè ṣàbẹ̀wò sí Olúbàdàn tuntun lọ́jọ́ àìkú tí í ṣe Sunday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí láti kí ikú oríire àti láti jẹ́ kí bàbá mọ̀ pé òun ò ní lè wá síbi ayẹyẹ ìwúyè ẹ̀. ǹjẹ́ kí ni ìdí kí làṣírí tó wà ńbẹ̀ tí Ọọ̀ni tí òfin lè lọ síbi ayẹyẹ ìwúyè Olúbàdàn tọ̀sẹ̀ yìí ò ní pé kábíyèsí ti wà ní ìgbélé o ìyẹn ògbélé ọlọ́jọ́ méje fún ayẹyẹ ọdún tó tóbi jù nílẹ̀ Yorùbá ìyẹn ọdún ọlọ́jọ́ tí yóò wáyé ní ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí tó sì jẹ́ pé ìgbélé ìyún inú ìgbàlẹ̀ ní kábíyèsí yóò wà níbi yóò ti máa bá àwọn arúnmọlẹ̀ sọ̀rọ̀ Nàìjíríà tọrọ Yorùbá ń bẹ̀ ìní kábíyèsí yóò wà ìdí eléyìí ìsìn ni kò fi ní jẹ́ kó lè wá síbi ayẹyẹ ìwúyè Olúbàdàn ọ̀sẹ̀ yìí.